Welcome to this. Welcome to Whispers. Rárá mi ìrírí. Mo lórí olóńgbò látẹ̀. Oríṣiríṣi. Ibi tó bá yẹ ká ti bọ́gbọ́n, tá bá bá gọ̀ níbẹ̀, ó ṣe là wí. Ó mà ṣe o. Mo ṣe bí ẹ̀sìn tọ́mọ onírìṣẹ́ ní òjò okun ń jọ́ súná. Táǹdì la ní òmòjó, táǹdì rè o. Mo rí ìmọ̀lá gègé, ajáwé wòróṣọ, ó gbé báàgì sápá kan. Pékélé arúgbó jẹ gbèsè, ta ni ó san? Ìmọ̀ rè o, ọ̀pọ̀lọ́ sáré nọ́sàn gangan. I came across a news headline. Ó ga o. Yéle yéye o. Yé pọ̀ yé bu aya o. Yé ganti o. Okay, let's find out. Is Remi Tinubu Remi? Olúrẹ̀mí. Bẹ́ẹ̀ ìyá nìwọ yìí. Ìyá náà ni, àbí? Ìyá ni ẹ fáwọn ọmọ ẹ̀. Okay. So, Remi ni o. Remi aláṣọ ìsonu. Remi tó di áyán, alákàpọ̀n bí áyán. Tó wá jẹ́ pé nínú gbogbo nǹkan tó wà ńlẹ̀, Remi, aṣọ ló kó ẹ̀ kàn. Aṣọ ló kàn. Ṣé na fabric we go chop? Nigerians react as First Lady Remi Tinubu unveils National Unity fabric to be worn on October 1st. Unity fabric. Fabric ìlàpàbò. The only unity fabric is the national flag. National flag tó ti fẹ́ jẹ̀wẹ̀ tó ti fàya. Ló wá gbáṣọ síta. Ó wá pè ṣé fabric ló kọ́, fabric ló máa bring about the unity. Yeah. Nigerians have taken to social media to react after First Lady of Nigeria, Senator Remi Tinubu, unveiled the One Nigeria Unity fabric, which she described as a symbol of national unity. Remi afọ́fúngbẹ́mu. Kíni pop ó dé lọ sí school? Ojú gbà mí tì fún ẹ. Because nígbà tí mo lọ Google ẹ, ó máa dùn mí fún ẹ o. Ìwọ yìí, wọ́n wá jẹ́ great Ifẹ̀. Articulate Ifẹ̀. Great of the great gbòòsà.
ó kọ gbàbẹ kọjá ní ìfẹ́ bá gbà nú ẹ̀ kọjá ìwọ ló wá ní aṣọ tí wọ́n gbé bọ́ọ̀tà èkìsà wọ́n ní is a symbol of national unity nígbà tí aṣọ ẹbí èkìsà àti tiẹ̀ tó wá jẹ́ a symbol of national unity jọ kí wá ní flag kí ni national flag wá dúró fún Remi educated illiterate kí ni functionality national flag wa nígbà tí aṣọ ọ̀ràn aṣọ ẹbí tó gbé bọ́ọ̀tà national unity fabric okay symbol of national unity Remi wambi gbàpò tí jókòó ọ̀rẹ́ ni bẹ́ẹ̀ sọ tọrọ màá bẹ́ẹ̀ sọ Remi èèyà ó mà ti wá sọ̀rọ̀ ẹ di nǹkan gidi o ìwà àgùnmánìyè àìdàdógò dàgẹ̀dẹ̀lúná ṣé ní 62 years of age ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yẹn Remi ṣaṣọ ló kàn ṣọ́rọ̀ aṣọ òun ló kàn Mrs. Emi ló kàn ìyàwó press elect first lady isonu aláìníròrí oníkàtìkàtì àwítán oh my God tọ́yẹ báyẹ̀ wọ́n tó wà bàjẹ́ náà àwítán oníwọ̀ the first lady of Nigeria ìwọ láyé ẹ̀ first lady of Nigeria jọ ṣé that first ladyship tó wà ní constitution you see èyí tẹ́ máa ń fún àwọn ọkùnrin lọ́rọ̀ sọ nígbà tí Buhari ní ìyàwó òun ẹ̀yin tẹ́ máa jẹ́ kó máa relegate àwọn obìnrin nígbà tí Buhari ní ìyàwó òun inú kitchen our office is in the kitchen in his house jọ kí ni functionality your so-called first lady of Nigeria aṣọ ẹbí first lady of Nigeria onínàkúnà awítọ́jọ́ oní ẹ̀yìn ti tó tán ẹ̀yìn ti lówó bẹ́ẹ̀ náà lọ́kọ́ ẹ̀ sọ òun lówó jọ̀ṣù state lọ láàrin oṣù mẹ́ta Remi ńgbà tí o ṣe owó ẹ̀ 700 million or something ó kú ó ṣe ní làkúkú lálà ó jọ bí èlùbọ́ ojúgbà mi tí fún Remi kí náà ló kà wọ́n ní University of BSc in education kò yọ lára ẹ̀ òwò èèyàn tó wà educated at all shame on you BSc education Remi one only national certificate of education in botany and zoology of course you are from the zoo èwo ló ní máa wúwá baboon sí you are from the zoo Adéyẹmí College of Education so education mo sọ pé téèyàn ò bá kàwé ó máa ń kọ́gbọ́n rí so education kò ní empathy inú education okay you are educated but you are illiterate okay jẹ́ ká go that route so we are educated but you are illiterate to the pains of the people. First lady of Nigeria, yet Nigerians are suffering. They are dying of hunger. Jọ tí o bá sí ṣe borí Nigeria ló ṣe first lady lé. Remi education oh my goodness. I don't want to do this. No. But it's all good. It's all good, Remi. First lady sọnù aláìníròrí oní kátikàti
bẹ́yìí kúkúrú ò bá tiẹ̀ gbọ́n ṣé kò yẹ kí wọ gígùn kò lọ́gbọ́n lórí after all compliment each other ni dúdú lẹ́gbọ́n òkú pálábúrò irú ìró nìbòhùn irú ọkọ láya pásítọ̀ náà ṣé nǹkan tí báíbù ẹ kọ́ ẹ nìyẹn Rẹmi ó dẹ lọ sí bible school ṣé nǹkan jọ ìwà tó ń wù yìí ta ló fi jọ ṣé tí Jésù ṣe nìyẹn Rẹmi ṣé tí Jésù ṣe bá Adébóyè ló fi jọ apple doesn't fall far from the tree ṣe bí pásítọ̀ Adébóyè ni Adébóyè náà ló fi jọ ẹ̀bẹ̀ yìí ló kàn òun nífẹ̀ẹ́ ọmọnìyàn òun nítara tẹníbàjẹ́ òkàn àwa wíta àwa akéjìká sókè èjìká ní ṣọ́ọ̀bù gbogbo ẹ̀ náà dẹ̀kẹ̀rẹ̀ kò yọ lára ẹ̀ kíkí iṣan ni ẹlẹ́rìn kíkan òun ni soft features rárá ọjọ́ tó ló ń pín soft feminine features ó sì ń lé àtọ́ bó rẹ́rìn náà ẹ̀rín ẹ̀ kan ni you just stand like a statue. Your husband is clueless. You, the wife, you're senseless. Àwọn empty, senseless, brainless couple. Tẹ́ wá parapọ̀ tẹ́ double àṣẹ Mr. and Mrs. Èmi ló kàn. Àwọn àsán oníranù àjẹyìnàwó. Ẹjọ́ yín dẹ́kọ̀ọ́. Honestly speaking ẹjọ́ yín kọ́ mo ṣe bá akẹ́yìn jẹyìn kò mọ̀ pé ìdínwó ẹ̀dìyẹ àwọn mẹ̀kúnnù ẹ̀yin àsán àdánìkànjọpọ́n you see the fact is no matter how you package yourself or they package you really cannot give what you don't have. Remi Oni, you don't have it. You don't have what it takes, man. Whether in leadership, because leadership and position are two completely different things. At if you packaging, at you overhyping, buy everything, Jay. I mean, wẹ̀sìn yín níta wẹ̀sìn ẹ̀ níta Rẹmi wẹ̀sìn ẹ̀ níta talk is cheap tọkọtaya oní past glory references sọnù past senator mo lọ wo kíní ẹ̀ náà mo lọ look you up ǹgbà tó jẹ́ senator Rẹmi ó wá fáwọn èèyàn ní 40,000 ó wá ní that will take them out of poverty 40,000 Remi how much ló take you out of poverty Remi how much ló take Bọ́lá out of poverty ó wá fáwọn èèyàn ní 40,000 ó fáwọn èèyàn ní 40,000 to bring them out of poverty ìwọ ṣá you were the senator representing Lagos Central Senatorial District jọ kí nìkan tó perform
kí ni nǹkan tó perform because Bọ́lá, because Remi, you once said back in 2016, you once said the change that was expected is not the change that is being experienced now. Absolutely. Over applicable sí ọ̀rọ̀ ẹni ìwọ ló sọ. Because change táwọn so called tó believe in tí wọ́n expect nǹkan ni kí lẹ pé logo yìí ná, kí ni logo yìí ná, kí ni kò hope, renewed hope. Remi Remzi baby aláṣẹ ẹbí ibú, aṣọ ẹbí ni the renewed hope. Remi kò lè dùn mí fún ẹ tí kò ní àwọn ṣé Remi ṣé àwọn office of first lady advisers àwọn ni wọ́n ní kó gbé renewed aṣọ ẹbí as the renewed hope wá Remi àbí ọpọlọ ẹ nǹkan tọpọlọ ẹ kàn òun láṣọ ẹbí. Remi ó ṣe má ṣe bí yẹn kó gé kó mú lọ sọ́jà kó lọ ọ̀nà kó lọ fi ra rice kó lọ fi rẹwà kó má ṣe bí kó rẹ sínú kó gé sínú pọ́ọ̀tì kó sè kó fi spices sí kó gbé fún ọ̀tẹ̀mútẹ̀mù ọwọ́ ń gbọ̀n ojú yọ̀bọ kó gbé fún kó jẹ́ kó yó bá mú ó ṣe má ṣe bí yẹn kó gé kó gbé fáwọn fámílì ẹ kó dẹ̀wà kó di rice kó di gàrí kó di cassava. Ṣé ọkọ̀ tó ní kọ́ lọ fi balẹ̀ ni ẹ máa gbé wálẹ̀ Remi elékìsà aṣọ ẹbí. Do you even know the price of petrol? Remi, do you even know the cost of baby food? Ṣé o mọ iye tí primary school ó dẹ̀ lọ ṣe education ṣé o mọ iye tí primary school ṣé o mọ iye tí wọ́n ń sọ ní primary school or secondary school or tertiary institution for that matter? Graduate of education of aṣọ ẹbí. Remi pastor náà aṣọ ẹbí. Olúlẹ̀ látìgbà tó ti dọ́fíìsì yìí ó kàn ń fipọ̀ olúpin ní tó bá ṣí ẹnu ẹ báyìí òun lulẹ̀ lọ ni tó bá wíru wà máa wíru tí ẹ ò bá tayé mu bálá búlúbúlú bala ni. Bẹ́ẹ̀ àwọn kan lè adviser rẹ̀ mi. Àwọn mo lè adviser àbí aṣọ ẹbí tó rò yìí Remi brain ẹ ló rò lọ sẹ́ńpẹ́ lọ àtọkọtìyàwó yẹn lọ sẹ́ńpẹ́ fumbling yìí ti pọ̀ jù. Ṣé renewed hope náà ni ṣé renewed hope náà ni mo sì bí wọ́n ní ẹni kì í fọkọ́ mẹ́fọ́ ọkọ̀ ẹ̀ máa ṣòṣì bí ẹran aṣẹ́wó ìwọ náà máa ṣe rádaràda. Mo kàn try láti imagine the dynamics of your family ni rọrùn jákujáku. Olólùmọ̀ràn olólùmọ̀ràn kọ̀ọ̀kan bíi ti wò mọ́ olólùbáwí torí tó bá lólùbáwí ni ó yẹ kó pé you are disgracing yourself àtọkọ àtìyàwó kò tiẹ̀ kàn yín bẹ́ẹ̀ náà lọ́kọ̀ ẹ̀ ń lọ ra jẹ́ẹ̀tì ló ń lọ ra yáàtì náà ń kọ́lé náà ń ṣe kí ló dé náà ẹ wà perturbed. People are dying in droves. There's starvation in the land. And the next thing that you can come up
as a woman in this kind of situation is aṣọ ẹbí. Káti ẹni Bọ́lá ń ṣe bí ìwèrè, ṣe bí ìwọ gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀, ó yẹ kó máa, you know, nínú Bible yín, nígbà tí ọ̀kọ̀ọ̀kan tó ṣe bálabàla, tó lè lead to death, ìyàwó ẹ̀ ló gbẹ̀yìn lọ tó lọ tún àárín ibẹ̀ ṣe. Ìwọ, ó tún ṣe ó sílẹ̀ ló ní yanya ni. Wọ́n wò pé kí Bọ́lá máa ṣe tiẹ̀ lọ lápàtó, kí ìwọ náà máa ṣe tiẹ̀ lọ lápàsì, ẹ ti wá dá igbó, ẹ ti dá sí méjì. Ẹ dá sí ìwọ tó ṣónúkú, ó kanra kú mẹ́. Ó fẹ́ rí ìyàn àtọ́. Àfẹ̀mí tó fẹ́mi ló kàn. Kí lẹ expect? What do you expect? What do you expect? Àfẹ̀mí kẹ́ni má ní. Tó wá lọ fẹ́ oversabi. Èmi ló kàn. Báwo ló ṣe fẹ́ rí? Báwo ló ṣe fẹ́? Torí tó bá jẹ́ pé olólùmọ̀ràn, olólùbáwí ni ó yẹ kó máa sọ fún ẹ. Ó yẹ kó pè ẹ́ mẹ́ẹ́n. Kó pè ẹ́ níbi tó o ti gbọ́. But kò lè dùn mí fún ẹ. Kò lè dùn mí fẹ́ bó ṣe máa kó ṣódà páàdì sókè ni. Lẹ́tà I. Bó ṣe máa ó dúró ní straight bíi wọ́n ọ̀kan. Ọjọ́ tó lọ́n pín yìí nu kò sí nílé. Iwájú kò jọ iwájú kò ní. Ẹ̀yìn wọ́ ọ̀la kò ní. Gbogbo ẹgbà sún mọ́ra wọn náà ni. Ó ṣàgùn náà ni. Ogun náà ni. Àgùnmá gbogbo ètò yẹ kó fi gbọ́n. Ó ti fi gùn. Ó ti fi gùn. Ó yẹ kó pẹ́ níbi tó ti gbọ́. Ó tiẹ̀ ó sọ síta. I mean, even ó dúró síwájú mirror kó wá sọ kí wọ́n gan fúnra rẹ̀ kó wá wo your own reaction, your own facial expression. Ó wá lọ announce. Ó no announce. But lólùbáwí. Ó yẹ kó pẹ́ níbi tó ti máa gbọ́sẹ̀. Kí gánagánà ìwà àtọ́kọ ẹ̀. Balùbalù ń tàfin tẹ́yìn ṣe balabala bí ọwọ́ mọ́tò tí ò dáa. Ó máa ya. Àdìtí tó lọ fáfọ́jú. Mo ṣe bí bẹ́tì tí ẹ bá di ṣe bóun ṣáàrí iná etí tí ẹ gbọ́rọ̀ ṣe bó yẹ kí ẹ compliment ara yín wẹ́ẹ́ náà ẹ compliment ara yín. Tí fún ẹ̀yin méjèèjì wá jọ jọ̀pọ̀ ìkó gbé kó wu jango. Àwọn wíru ṣaṣọ ló kàn ládùúrú gbogbo nǹkan tó wà ńlẹ̀ ládùúrú gbogbo nǹkan no oh no eléyìí nǹkan tó fọ́rẹ́ra yìí ò dáa. Àgbàlagbà dẹ̀ ni ẹ́ o. Àgbàlagbà yìí tó ń ṣe láńgbàláńgbà, àgbàlagbà tí ò tó lé, àgbà rádaràda, àgbà rédèrèdè, àgbà jákújákú, ọ̀rọ̀ tí ọmọdé ò tiẹ̀ gbọ́dọ̀ sọ. National unity fabric. Aṣọ ẹbí ẹ wá jẹ́ bí national flag. Ara ìnírònú ara Galatia. Wọ́n ní a wise woman builds house, a foolish man pulls it down. Foolish woman. Foolish woman. Ó dẹ̀ pé rẹ ní pastor. Rẹ̀ jẹ́ràn kan. Jọ ǹgbà tó lọ sí wo
Great Ife lèmi o ìgbà tó mo jọ kò mo lọ gbé níbo hostel wo ló gbé shame on you Great Ife náà lọ́hùn really shame on you Remi shame on you ó kàn gba bẹ̀ kọjá ni ó kàn gba Ifẹ̀ kọjá ni wọ́n á lọ ṣe educated illiterate ó kàwé kò kàn gbọ́ orí ò ní wà náà ò ní tara ọmọnìyàn ò ní akitiyan ò ní gbìyànjú bó ṣe máa dúró ní bí ṣìgìdì ń gbárí wọ́n á gan pa ni wọ́n máa gan pa sójú kan náà ni ṣíọ kìkì iṣan lárí iṣan kóbìnrin tiẹ̀ kó ní Ọlọ́run mọ̀ bó ṣe máa nígbà tó wà lọ́dọ̀ tó fi rí bẹ́ẹ̀ yẹn tó nígbà tó dàgbà àwáwí tán wọ́n ń jójó ẹlẹ́sìn wọ́n ń jójó ẹ̀sìn wọ́n ń jójó ẹlẹ́yà ló ń da kábà lọ yẹ̀rì kábàlárí yẹ̀rì ara yóò yẹ nǹkan wọlé ewé ń jáde oní kaba sán yẹ̀rì àwa wé tọ́ba ni àwọn onítọ̀ọ̀bá àna ọ̀ràn pastor my ass wọ́n ní former senator kìnìkan first lady of Lagos first lady nígbà tó first lady Lagos kí ló ṣe kí lára tó dá ipa wo ló kó first lady of Lagos wọ́n ti ẹ̀wà jẹ́ ká gbọ́ràn ṣíọ okay let me kí ló tún sọ while unveiling the fabric at a ceremony held at the State House Conference Center in Abuja, Mrs. Tinubu explained that the concept of a national fabric was inspired by her visit to Zimbabwe in December 2023. Remi, orí ẹ̀ ó ti gbálẹ̀. Ṣé bó orí tí àwọn obìnrin oh my God, yo. So Zimbabwe, so this is supposed to make it better. Zimbabwe national fabric, okay. Okay, in December 2023, where she saw a similar initiative, Mrs. Tinubu said the new national fabric would be worn across the country to celebrate the Independence Day on October 1st, 2024. So, kí ni ìyá aláṣọ tó yẹ gbadá ní àbí ewúrẹ́ ń jẹlé sí ni Remi aṣọ ló ń tàn sí ẹ̀yin aláṣọ ẹjọ́ ṣé ẹgbà Remi wọlé as a member of the association èdè tí wọ́n ní ká o ẹ wá wòran o kò kí n bẹ̀rẹ̀ jù báyìí náà lọ o na small the thing go start o so before now ìhòòhò ni wọ́n celebrate October 1st ìhòòhò ni wọ́n celebrate so okay better life for women àbí ìyàwó Babangida mú wá ìyàwó Abacha ó mọ́mọ́ bíbí wá every year ìyàwó Ọbásanjọ́ òun mú tọ́mí tọ́ọ̀kì wá ìyàwó Jonathan òun mú there is God wá àtẹ̀kọ́ egbére ìyàwó
ìyàwó Buhari kò rí nǹkan kan mú wá, àwọn kan ń sọ̀rọ̀ bọ̀ káàkiri ni. Ọkọ wọn ti ní ọ́fíìsì ẹnu kíchìn òun ló wà. Ìwọ aṣọ ẹbí ni ìwọ mú wá, aṣọ ẹbí nínú yàn. Ṣé bẹ́ẹ̀ ni bá jẹun ló máa wọṣọ Remi? Ṣé bẹ́ẹ̀ ni bá jẹun ló máa wọṣọ? Okay. She disclosed that the fabric will be mass-produced by local manufacturers. Remi, ó ṣe wá bọ́ fún ẹ báyìí náà. Ó ṣe wá ta pàpà pòpò pàpà fún ẹ báyìí náà. So they are not doing mass production of food, Remi. Hell, it's a mass production of aṣọ ẹbí. Ìyá mà ti já wọn mẹ̀kúnnù. This is shaketon. Okay, she disclosed that the fabric will be mass-produced by local manufacturers to stimulate local textile industries. Remi, alórí ẹ ti gbálẹ̀. Ó tàbí ẹni pé wọ́n ń ṣe ohun tí wọ́n á lọ lo blood tonic. Yeah. Wọ́n ti fẹ́ sí ẹ lára. Ó wá tún lọ lo blood tonic. So aṣọ tó gbé out of the blue sí yìí, tí ò kìí ṣe a continuous thing, a one-off thing, ló máa wá stimulate local textiles industries, ló máa wá create jobs, Remi, ló máa boost the economy. I'm laughing in Hausa torí ṣé kí bẹ̀rẹ̀ wo bàtà. Báwo ni màmá mi ṣe kọ́ mi lọ́ máa lé o, kí lọ́ máa lé l'Hausa o, kí lọ́ máa torí ilé Hausa lẹ̀ wá sí wa ti máa gbọ́ Hausa dẹ̀dẹ̀. Kí ni wọ́n pọ̀ máa lé Hausa o, kí náà pọ̀ máa lé l'Hausa o, torí ìwọ ògidì ọmọ àlè ní ojúlówó ọmọ káàárọ̀ òjíire, ọmọlúwàbí tí wọ́n bí tó gbẹ̀kọ́ tó ti lé tó dáa wá, tó nífẹ̀ẹ́ mọ́nìyàn, tó ní tara mọ́nìyàn, tó wà sensitive to what is going on around her. Mi kò ní ṣe báyìí. Ọmọ àlè fún ọmọ àlè tẹ́lẹ̀ nǹkan, ọmọ ìta náà máa bí before nǹkan. Kàkà kó dẹ̀ wá sọ lára ìyá àjẹ́. Obìnrin ló ń bí jọ, obìnrin bẹ́ẹ̀ ẹnìkan ló dẹ̀ máa dáná wọ̀ yìí, ẹnìkan ló máa ṣàná wọ̀ yìí. Nínú gbogbo nǹkan tá à ń sọ yìí, ó wá ní aṣọ títí ẹ o. Èkìsà ó máa wà mass produced. Our stimulate local textile industries. Our create jobs. Ṣé jobs tó máa create yẹn, ṣé minimum wage tó kọ́ sí pé kọ́ máa san náà máa san? Ṣé jobs tó máa create yẹn, àwọn nǹkan tó máa lò wọ́n nílò diesel, wọ́n nílò petrol? Ṣé mọ nǹkan tí diesel àti petrol sọ ń sìn? Ó máa boost economy. Ṣé ó máa the cost of, are you even aware? Are you even alive to be aware of the cost of living now in your so-called economy? Because I don't think you are alive. Ó dàbí ní pé ìwà àti ọkọ ẹ wà alive. Because èèyàn tó bá wà alive ó máa feel this pain. Wà alive, ẹ ti wà dead. Òkúlẹ̀lẹ́jà àtà ni ẹ ti wà dead. Ẹ ti wà so dead. Ẹ ti wà, you are so inhuman. Ti ẹ feel anything. Ọlọ́run sátí àdúgbò àrò.
Satya Jiguaro, kí ló tún sọ? This has received mixed reaction. Etí mi nìkan kọ́ la gbọ́ o, èmi nìkan kọ́ máa ka. Ó yẹ káwọn èèyàn máa boil o. Ó yẹ kán máa boil o. From Nigerians on social media, while some have applauded, àwọn wo ló applaud, ọwọ́ wọn máa rọ ni. Ọwọ́ wọn máa rọ ni kí náà anyway ṣá mẹ̀kúnnù olóòótọ́ ló ní kàlù ìjà yìí ṣòro gbé ẹ̀jẹ̀ kùgú ìyá ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni. Yàrá tó bá wu ojú yọbọ àti èrè gígan, ara tó bá wọn ní kọfí alára láàárọ̀ òru kí wàá ní títí ẹ báyìí náà ní ìsìn tó ló kó àìsàn kó àìwò Others argue that the timing is wrong as many Nigerians are hungry, jobless, and battling with a number of issues, including the hike in the cost of living. Ẹgbà mi o, ó lọ sífẹ̀. Imagine, ó lọ sífẹ̀ ṣá. Ìwọ Ifẹ̀, a disgrace. You are a disgrace. Back in 2016, Remi, you were saying the lack of adequate inclusion of women in public office. Really? Okay. Ṣé bí wọ́n ṣáà ti include dancing? Jọ kí ni performance ẹ? Aláṣẹ bí ìsọlẹ́nu. Kí ni performance ẹ? O lẹ́yìn kó náwó yáfùnyáfù. Kó dẹ̀ raṣọ. That is all. That is all. That is all. Inclusion of women. Inclusion of women. Òun ló ṣe jẹ́ First Lady of Nigeria. Can you imagine? First Lady of Nigeria. Is Nigeria a country? Is Nigeria a country? Okay. Ṣebí mo tẹ̀rù pé tọ́kọ bá fẹ́ yí sí kòtò ó yẹ kí ìyàwó ẹ̀ lè sọ pé àbálé mi nígbà tí a bá ṣe pillow talk mo wá káṣẹ pé separate rooms lẹ sùn torí tó bá jẹ́ pé ẹjọ́ ń sùn ní ẹjọ́ ó yẹ kẹjọ máa rí síbọ̀tẹ́ ọkọ onídìmẹ̀ṣà ìyàwó náà suffering from senselessness so tú yín gé fọ́. Back then only the change that was expected is not the change that is being experienced. It's applicable now. Speaking on behalf of Nigerian women, if the government does not do something, they will incur the worth of women. Incur the worth of women. Surely we're talking. Incur. Oh my God. Oh, the worth of woman now. Of ọkùnrin ilé, obìnrin ilé, ọmọdé ilé, àgbà ilé, àjòjì ni, onílù ni, tọba ni, tìjòyè ni, tẹrú ni, tọmọ ni, tóyúnú ni, tàṣẹ́ẹ̀dì ni, tìkókó ni, tọmọ ni. What's my own? Kí làwọn èèyàn sọ? Okay, somebody said, food we no see chop. Na fabric we go dey do. Shey na fabric we go chop. Ebambi Remi. People are hungry. I don't think anyone have money to buy this fabric now. So you can consider àti rà. Soon, the Senate will make legislation that to make it mandatory for all Nigerians to buy and wear the àpọ̀jù bẹ́ẹ̀ lọ. Àwọn tí wọ́n lè make àwọn tí wọ́n wá sense tí wọ́n lè make what is that? Tó sọ pé èèyàn tí ó bá ti lè recite the colonial national anthem wọ́n máa jail wọn. Imagine the one kan tí ó wà colonial ṣé wọ́n mọ̀ from one useless aró òkèèyà like this. Ẹnìkan sọ pé country had na fabric First Lady dey unveil. We need to pray to God to pé kíni. This has nothing to leave God out of it. Leave God.
ara àwọn dem. One unity fabric. Looking into the image, how many poor person can you see there? None. So tell us how it describes unity when the poor can't breathe. Poor breathe again. George Floyd treatment náà fún yín, wọ́n ti choke yín pa, tí wọ́n ti pa yín dà sọnù. Tí wọ́n ti pa the poor dà sọnù. Poor breathe. Àtòtọ́ dẹ̀ ni ọkọ ẹ sọ, let the poor breathe. Poor tí wọ́n ti choke, tí wọ́n ti throw away. Wọ́n kódà wọ́n sìnkú yín kan, wọ́n cremate ẹni, wọ́n tún jó yín ná, ẹ wá jóná tiyín, wọ́n tún lọ yín báyìí, wọ́n fi ṣe padà, wọ́n fẹ́ yín dà sọnù. Mẹ̀kúnnù tiyín báyìí, ẹ máa yanjú ẹ̀. And we will all eat uniform. Bẹ́ẹ̀ni, God help us in this country. You better help yourself. Very courteous, very mindful, very demure. Now, abeg, wetin we go chop this morning? Oni, aṣọ ẹbí, unity aṣọ ẹbí. Of all the problems in this country, this is our problem. Rapper, tó. Wọ́n ti rí yín bẹ́ẹ̀. Wọ́n ti rí yín bẹ́ẹ̀. Àti wọn bá rí yín bẹ́ẹ̀ ni. Ṣé Rẹ̀mí lè gbà? Nǹkan tí Rẹ̀mí fi lọ yín, ṣó lè gbà? Ṣó lè gbà? Kò lè gbà náà Rẹ̀mí torí wọ́rọ̀wọ̀rọ̀ torí wọ́lọ̀wọ̀lọ̀ bí aranú. Kò lè gbà. Kò lè gbà o. Kò lè gbà o. People should wear aṣọ ẹbí when they haven't eaten. Rẹ̀mí ló sọ bẹ́ẹ̀. Rẹ̀mí ló sọ bẹ́ẹ̀. NNPC àti Dangote. NNPC, Dangote àti Minister for Petroleum, wọ́n dìbò yín lọ báyìí. Wọ́n dìbò yín up. Wọ́n dìbò yín down. Wọ́n dìbò yín back and forth. Tí ìbònú yẹn. Rẹ̀mí wá bọ́ta. Ó láṣọ ló kàn. Tètè tí ń gbọ́. Wọ́n ti gbé dé o, aṣọ ọ̀ràn. Ẹ̀wọ̀ kí o. Ẹ̀wọ̀ṣọ kẹ́ gba petrol o. Rice, national food. Nigeria will hail the national anthem. Green aṣọ ẹbí, national uniform. Na so we see am. Ó yẹ kó ṣe mọ̀ pé and come to think of it, ti need the national uniform because èèyàn tó ṣe national tó ṣe flag fún yín. Ẹnìyẹn ti kú, so ẹ ti due fún mi. Ni Rẹ̀mí bá kúkú fẹ́ kan the designer and manufacturer. Mommy of Nigeria. Now for empty stomach we go wear the fabric for October 1st, 2024. Ẹ bá ń bí o. Àwọn BSc in education. Ṣé na fabric we go chop? Ẹ má bá mi bí lọ. Now, all Nigerians need both aṣọ ẹbí, family uniform clothes, and oúnjẹ ẹbí, family uniform food, and ìlera ẹbí, family uniform healthcare. You cannot be living comfortably and telling others to sacrifice. Yes, so Remi, that reminds me. You were talking, make sacrifice. And you must sacrifice. Fuel subsidy is gone. Make sacrifice. And you must sacrifice, Remi. Máa sacrifice. Ẹ lọ fọkàn balẹ̀, a máa gbé wálẹ̀. Ẹ lọ mú sùúrù. Remi, máa mú sùúrù tó fi ná 700 million billion whatever. Lórí trip tó lówó máa mú sùúrù. Ó máa mú sùúrù tó fi lọ ra mọ́tò presidential kìnnìkan. Kó máa mú sùúrù tó fi ra jet. Kó máa mú sùúrù tó fi ń kọ́lé. Remi, ẹ̀dẹ̀ ní kọ́ mú sùúrù, but ẹ̀yin ò mú sùúrù. Sùúrù tẹ́yin ò lè mú. Ẹ wá ní kí mẹ̀kúnnù wọn ti rí yín bẹ́ẹ̀. They don't see you finish. Don't be surprised. They will still get hunger infested supporters. Dáadáa.
Dada. Dada. Does it mean these people lost their senses? Why would you do such nonsense when poverty has taken over the land? Well, it's their time. Clueless. Absolute sporting clueless. Is this the best she can do after squandering almost almost 1 trillion naira for our 3 months travel? Yeah. The smell. Our shamelessness. The shame. Remi's shamelessness. The thing, the shame. It's the shame. These people are definitely not in touch with people's current reality. I am telling you, they are in their own bubble. They are in cloudline. They don't really care. And that is very scary. Oh, scary. Oh, scary. Oh, okay. 5 billion ashwebi for October 1st. Yeah? When Hunger Day country. There's God. This fabric will be good for national protests. Protests against corruption, bad governance, and cost of living crisis. Unity clothing be like spotted hyena. No wonder they have turned all Nigerians to scavengers. Useless people. The legislatures will make it mandatory for all Nigerians above 18 years to buy the fabric. Then the judiciary will send anyone to jail that the police arrest. They will ask, where is your fabric, or you go to jail. Absolutely. What is she now? We want to try here with national anthem. What is she now? So there's nothing. Anything can happen. Just when you think Nigerians will overcome the barrage of insults, abuses, disrespect from idiots called leaders, then you are reminded Nigerian and Nigerians are captured. Ashwebi, sad, very, very sad. Sad indeed. Every single passing day, this tinubu administration is showing that they do not care about the suffering of the masses. What is all this at this crucial time in the country? What is this Ashwebi nonsense? Or who is the brain behind it? I'm a special advisor, see Tinubu ni. I'm a special advisor, ni. Abun go fúnra rẹ̀. So, rubbish. I hope she could share the cloth free of charge. With just 3 months travel, she lavished 700 million. A woman that told us that they are rich, that they don't need Nigerian money. She know the shame. Just imagine embezzlement in disguise. Anyhow, it has an unifying name called corruption. Yes, sir. The first lady is so disappointing. She's not smart or intelligent at all. Okanraku. You should be visiting less privileged homes, orphanages, hospitals, displaced people's camps, rural schools, etc. to raise awareness and provide support where necessary, instead of gallivanting around with no value. What a shame. At least be sensitive. Kò wá sensitive o. Ó dẹ̀ pé rẹ̀ ní Christian. Ó dẹ̀ pé rẹ̀ ní Python. Ó dẹ̀ kéré yìí ló kó title sórí bí grandfather clock. Àwọn titles ẹ̀ pọ̀ gan. On that to say, go CON, former first lady, former senator, soon to be former first lady of Nigeria. Go. Raja. Can you just imagine? Wọ́n wá sensitive àtọwọ́n àtọkọ ẹ̀.
The same people advocating for unity in Nigeria are the ones who disrupted it. Wait until the next election. Or better yet, look at their campaign in Edo and tell me if they truly stand for unity. They stole an election, and now that they are supposed to lead the country, they are trying to use PR to govern. While Nigerians are ready, they will reclaim their country. Which Nigeria is not a country. I'm a Gari. That is just it. I'm a Gari. Nínú tó lọ́ba tó ní joyè. Nínú tó lọ́ba tó ní joyè. Oh God. It's a good thing to have leaders who are in touch with the reality faced by the citizens. It's even a blessing from God when they walk towards their good and well-being. Yes, so. And when me and my husband ní Remi ṣe o, ẹni rí nǹkan tó fẹ́ kó pẹ̀lú ẹ̀. Ọwọ́ ẹni tó ọkọ náà dà. Ọkọ náà dà ọkọ bí omi ìṣọwọ́. Ìyàwó bí omi ìṣẹ́gá. Ṣíyọ̀. Tinubu should have been content with being a former governor and unofficial Governor General of the Southwest. The position of President and First Lady does not fit him and his wife. Absolutely. Putting round pegs in square holes. These people are just confused. They are www.confused.com. Àtọkọ àtìyàwó wọn mele tó kọ. Wọn mọ nǹkan tó tọ́ wọn mẹ́tọ́. So wọn lè ṣẹ̀tọ́. Ńgbà tí wọn rìn no tó tọ́. Báwo náà ṣe fẹ́ ṣẹ̀tọ́? Báwo náà ṣe fẹ́ mọ ohun tó tọ́? Nígbà tí wọ́n fi ọ̀pọ̀lọ́ lẹ̀ tó lọ pa tó fẹ́ tẹ̀sílẹ̀ tó lọ pa lápálápá. They are confused though. Mass-produced unity fabric. Indeed, coming from a known tribalist like Remi, the same inaccessible and snobbish, oh my God, she is so condescending, she is, bó ṣe máa wò ní, wòyàn tìkàtẹ̀gbín, wòyìn pẹ̀lú side eye look ẹ̀bẹ̀ ni pé Ọlọ́run kan ló ṣẹ̀dá yín, bó ṣe máa kó mú sókè ní, kí ni nǹkan náà, rádaràda. Snobbish Remi that journalists in Lagos loved to hate back then. Unlike other amiable first of all the first ladies. Ó kàn kú o. Ó kàn kú ó márùn pọ̀ níbi ẹni tó ń so pa. Kò ní soft features at all. Tó bá wò yín ká máa wò yín bẹ́ẹ̀ ni pé ta ni ẹ́ kí ló jẹ́ kí ló já mọ́. You know? Mo rò pé bóyá gíga yẹn ló kó sí lágbárí ni kò yé mi. Bóyá gíga yẹn ló kó sí ó ṣe máa kéjìká sókè ní ibi àǹgá. A máa ṣe bí èèyàn tí ò ń so, a máa ṣe bí èèyàn tí ò ń yàgbẹ́. Ó ga gan. Ọlọ́run wá gba mẹ̀kúnnù. Nígbà tí ẹ bá ṣe tẹ́ ẹ máa rárá yín kalẹ̀. Kò lẹ́ran ọ̀fẹ́ àtọ́. Kò ní ẹran ọ̀fẹ́ àtọ́. It's a good thing to have leaders who are in touch with reality faced by the citizens. Okay, I've done that. Yes, I've said that. Totally clueless and out of touch with pains of the people. People are weeping and wailing due to hunger and hardship. And what's the government's response? To introduce national attire. Unbelievable. These people in power are totally oblivious to the needs of the people.
to be honest, it's going to get much worse. Wait and see. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni Ṣapálá Remi tọwọ́ òsì bọ́bẹ̀. Ìyàwó tọwọ́ òsì bọ́bẹ̀ ṣípàǹpàlà ò Remi tọwọ́ òsì bọ́bẹ̀. You don't carry a Shey go Aso Rock. Remi, in the issue of Aso Rock. In the issue of Aso Rock, Remi. Shey ló wá rí gbé lọ. Your shame, the shame. Oh no, you are so shameless and senseless. Education kò yọ at all. Unity ń bo. Ṣé unity wà ní? Ṣé bí inú fún àyàfu lẹ fi ń gbé? Inú fún àyàfu nínà ẹ̀rù ń bá yín kọ́ máa wà pa yín. Torí ẹni Tinubu ṣe wà accessible. Àwọn ará òkè ọya wọ́n ti ń fohùn lẹ̀ kò wà accessible o. Àwọn ò rí Tinubu bá sọ̀rọ̀ o. Àwọn ò rí o. Àwọn ò rójú ẹ̀ lẹ́ o. Àwọn ò rí kinní kan. Kinní kan láìsí heads that wears the crown. Adìyẹ yín ti balùwẹ̀ kárò adìyẹ wọn. You don't carry Shey go Aso Rock to milk them. The way for Lashade, your daughter, they milk market women every day and every month with Shey. Shey ló wá rí gbé lọ. Eléyìí ó miss yan. Ó miss the point, ó miss the mark. Now, it is now apparent to anyone who pays close attention to this Tinubu government that it is a form of animal farm. Of course, kò ní jẹ́ animal farm. Awítọ́ Remi ló ń ṣe zoological kí ló ló ń ka botany àti zoological ó ṣe education ti ẹ̀ ṣó botany àti zoological náà ṣó. In animal farm they have majored on frivolities and tokenism. Honestly speaking, àwọn tí Remi àtọkọ ẹ̀ tó favor ni àwọn aslickers. Àwọn tó lè máa kiss, tó lè máa lí Remi. Remzi baby. Sugar pie ọkọ ẹ̀. Honey pie ọkọ ẹ̀. But Remi, ó dàbí nípa aṣọ tó pè ní kí ló pé yìí? Aṣọ national unity yìí. Èmi ò rò pé ordinary Nigerian ló ṣe torí gbogbo àwọn tó kó sínú fọ́tò tẹ yà yìí wọ́n sanra dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ kò sáwọ̀ yà lára wọn. Ó ṣe dáadáa àníwà àtọkọ ẹ̀dá. Ó yẹ kẹ́ lọ mọ average Nigeria ni. Kẹ́ wá wọṣọ ẹ̀ fún, kẹ́ wá rí báṣọ yẹn ṣe máa rí lára ẹ̀. Bóyá ó máa rárá gbé. Ṣé ètò pupa táwọ̀ ẹ̀ ti ṣì gọ́gọ́? Ebélé ló yọ kò tẹmutẹmu yìí. Tí wọ́n sọ́ra bekete. Àwọn ilé ìjọun yóò. Ó ṣe go on the streets. Ṣe lọ on the streets kẹ́ lọ mọ an average man. Kẹ́ wá wò bóyá ó máa gúnrégé, bóyá ó máa dùn wò. Ẹ̀yin ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Àbí àgbà. Báyé wọn tó ìwà bàjẹ́ ni wọ́n á máa wò. Aṣọ. Ó tiẹ̀ dà. Kí ni mẹ̀kúnnù ẹ̀dẹ̀ kú oríire o. Ẹ kú oríire national flag tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fún tẹ́lẹ̀ pé flag ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti fàya. Flag ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti tẹ̀jẹ̀ àwọn ensars àwọn ọmọ ọlọ́mọ.
àwọn òlu ẹlẹ́jẹ̀ tútù wọ́n ti tẹ̀jẹ̀ wọn sí so àti dùn fún ńgbà tẹ̀lé ní national anthem ó yẹ kẹ́ ní new flag ó dẹ̀ yẹ kẹ́ ní new pledge kí gbogbo ẹ̀ kó lè ṣẹlẹ̀ kẹjọ ọ̀dà ló yẹ kọ́ èmi ló kàn ó yẹ kọ́ pè ní unveils national unity èmi ló kàn fabric ẹ̀yìn àwọn ló kàn ní orírú ẹ̀rí ṣé wọ́n ti sọ pé nìkan kì í já wà dé ni rádaràdà Remi kó ṣìṣàn kókó park inside your husband's kitchen Remi park inside your husband's kitchen because the so-called education tó ló lọ́ka ní University of Ife kò wúlò so park inside your husband's go and be the first lady in your husband's kitchen. That is your rightful place. Stop parading yourself as a first lady of Nigeria. No wonder that Shade náà sọ pé òun first daughter of Nigeria. Ẹ̀yin àsán yẹ̀yẹ́ ọkọ àfọ́jú ìyàwó adití. Nígbà táfọ́jú tó èwo tí ẹni. Nígbà tí akólòlò. Akólòlò fábírun akólòlò tó wá alátàntòtó kí lẹ expect kí lẹ ọkọ ládẹ̀ntítì ìwọ tó tún ládẹ̀ntítì náà olólùbáwí olólùmọ̀ràn ọkọ kàwé ìwọ tó olówó tó dẹ̀ ló ṣe education o tún fi zoology sílẹ̀gbẹ̀ ìyàyèbá boom you live in the zoo torí mi ò tó bá jẹ́ great Ife long Remi you are shameless Faculty of Education no wọ́n ṣe rádaràda illiterate gan kò lè wùwà báyìí illiterate kò lè wà this insensitive to happenings around them jọ kò sébi l'Abuja ni iye ọjà àwọn èèyàn l'Abuja ni kò sí fún scarcity l'Abuja ni àbí kò sí common man l'Abuja gbogbo èyí tẹ́ ń gba Abuja lẹ́rí dèmùdèmù bí búrẹ́dì tó já sómi àbí o ti ẹ̀ jáde fine ṣé tó bá gbé mọ́tò àkéèjọ tó bá gbé bọ́ta tẹ́ ẹ̀ ṣe ń tó ráàjì lọ bó ti ẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀ dúdú ṣe bó òun ríta ṣe bó òun rí wọn níta àbò fẹ́ sọ pé òun rí wọn ojú ẹ̀ ti fọ́ àbò fẹ́ sọ pé ògbọ́n etí ẹ̀ ti di okò fẹ́ okò mọ́mọ́ kọ etí ọgbọ́n yín sí aráàlú tó jẹ́ pé orí aráàlú lẹ́jọ́ kò lé orí àwọn tí ò bá sáwọn people tí ò bá sáwọn aráàlú ó lè ṣe first lady of Nigeria ó lè ṣe first lady of nowhere ìpàǹpà rẹ̀ ó lòun pàjá ó wá sọ̀rọ̀ ẹ̀ di nǹkan gidi. You are so full of shit. You're so full of yourself. You're so condescending. Oh, go fẹ́nu ọ̀rá. 62 and so mú ẹ̀jẹ̀ lọ sí báǹkì kó lọ fi gbowó. Rádaràdà. Even fools grow old. Tó bá sọ pé even fools grow old. Àti wá àtọ́kọ ẹni. Téyìn kúkúrú ọkọ ẹ̀ tí ò bá ti ẹ̀ gbọ́ ìwọ tó tún gùn kọ́ ìwọ tó gùn kọ́ ìwọ tó tún gùn kọ́ tó wá ní ọkọ ẹ̀ ò dá ọ̀ ṣùgbọ́n ìyàwó ẹ̀ ó tó rà lẹ́gbẹ̀ẹ́ ọkẹ̀ ẹ̀yìn ọkọ ò dá ìwọ gan ò súnwọ̀n ìwọ ọkọ ẹ̀ ò dá ìwọ gan ò tó rà ní kọ́bọ̀ kan àbọ̀. Tó rán ní kọ́bọ̀ kọ́ àbọ̀ irú àwọn oníràwọn ẹjọ́ fún ìtara yín náà
ẹ̀jẹ̀ wo kódà ish ṣé o ti gbọ́. So guys, it's Remi o. Remi and Aṣebi o. Aṣebi o, national unity. National unity. Nigeria has never been this divided. And this division is to finish. Kò lè go back. Bá try. Bá gum. Kẹ́ lọ lo gorilla glue sí. Kàkà kíni. Kò ní dẹ̀. Kò ní dẹ̀. Ẹ̀yin the last of the last. Ẹran tó bá da fánù. Òun náà ló máa fi kó. Òun náà ló máa fi kó. Ẹ múra sí. Ara ìnirò náà alága látíà. Pastor to what? Oblivious to the suffering of the masses. Pastor to jẹ́ pé our policies and whatever tó kọ́ ẹ̀ ṣe báyìí anti people ni. Ká lè sọ pé Tinubu ò kàwé, ṣebí wọ́n dé kàwé. Education ni ó yọ now. Mr. Education, BSc Education. Rádaràda. Wọ́n lọ iléèwé ní iléèwé ò gbà kò gba ọpọlọ wọn kọjá. Ó dùn mí gan-an pé ìwọ Great Ifẹ̀. Pé ìwọ Great Ifẹ̀. Shame on you. A big shame on you. A big shame on you. Rádaràda. Go shit yourself. Go inside your husband's kitchen. Go inside your husband's kitchen. Go cook, go she fam. Now only you waka come. Now only you waka come, Remi. Will you keep quiet? In Jonathan's wife's voice. Keep quiet. Tó bá ti ní nǹkan tó dáa, nǹkan tó máa jẹ́ kí nǹkan tẹ̀ tó bá ti gbẹ́nu ẹ dákẹ́. Gbẹ́nu ẹ dákẹ́. Kó ṣì lọ. Thanks for listening to me, guys. Until I come your way again. Bye.